ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣì máa play fún yín ẹ wo inú fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ wa ó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ́ máa ń gbọ́ àṣírí pẹ́rẹ́pẹ́rẹ́ òun lọ́ tún nínú fídíò ẹ wò ẹ bá wa subscribe kẹ́ lè máa jẹ gbogbo ìgbádùn bó ṣe ń lọ ní agbo òṣèré ẹ wò láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ wò fídíò náà rèé ẹ ká sojú abẹ́ǹkó. Activities in Ogun State, insisting that the Fulani community does not support crime in any form. The council's chairman and Saki Fulani of Lagos, Alhaji Mohammed Bambado II, said the group strongly condemns kidnapping, banditry, armed robbery, and evil acts capable of threatening peace and security in the region. The council said a recent report linking some suspects to kidnapping should not be used to stigmatize the entire Fulani community or its traditional institutes. The council also declared support for security agencies investigating criminal activities across the southwest and urged Nigeria to cooperate with authorities by providing useful information. According to the council, the Fulani community remain committed to peaceful coexistence, lawful economic activities, and the continued development of the southwest and the whole of Nigeria. Believe them at your own peril. Ó fẹ́ máa fọ́ fún wọn. Àwọn council of olórí àwọn Fulanis. Wọ́n pera wọn ní Southwest Fulani Chiefs. Wọ́n kóra wọn jọ. Ó dẹ̀ pé iṣẹ́ ti dọ́dọ̀ wọn báyìí. Wọ́n ti invite wọn fún àlàyé. Àwọn wá pariwo síta sìn wípé irọ́ o, àwọn ò lọ́wọ́ bẹ́ o. Àwọn Fulani àwọn Southwest Fulani Chiefs wọ́n láwọn ò bá wọn lọ́wọ́ sí bí wọ́n ṣe kidnap ńlẹ̀ Yorùbá. Ìwọ tó dẹ̀ jojúlówó ọmọkọ Yorùbá pọ́nbélé, ìwọ dẹ̀ lọ bìlíìfù wọn ṣòráyé ìwọ àtèmi. Ṣó o ti ríra wá? Àbò fẹ́ sọ fún mi wípé o ò gbọ́ wípé ńgbà tí wọ́n ṣe oríṣiríṣi àwọn kidnapping tó ṣẹlẹ̀ ní Ogun State lẹ́nu ọjọ́ mẹ́ta, wọ́n ní wọ́n dé ọ̀dọ̀ olórí àwọn Fúlàní ṣíìfù wọn Saki wọn ní Ogun State níbẹ̀. Wọ́n ní wọ́n ṣàṣínú ilé ẹ̀, wọ́n padà bá àpò tí wọ́n lọ fi san ìkan lára àwọn àpò tí wọ́n lọ fi san owó ransom láìpẹ́ láwọn tó jí gbé ní Ogun State. Wọ́n bá àpò tó fi san owó yẹn, wọ́n bá nínú ilé olórí àwọn Fúlàní, ìyẹn Fulani Chiefs ní Ogun State níbẹ̀. Ìgbà tó máa fọ̀rọ̀ wá lẹ́nu bọ̀ kí ló gbọ́ tó sọ? Kí ni nǹkan tẹ́ gbọ́ tó sọ? Ó ní kó ṣe òun jẹ́jẹ́ o, ó lóun ò gba ransom ní tòun. Ó ní àwọn ọmọ òun ló ṣiṣẹ́ kidnapping. Ó lóun ò dẹ̀ mọ̀ wípé wọn ti stop the same àwọn ọmọ tóun àti ẹjọ́ ń sùn, tọ́jọ́ ń jí, tọ́jọ́ ń jẹ, tọ́jọ́ ń mu, tọ́ níyàwó síbẹ̀ sọ́dọ̀ ẹ̀bẹ̀ tí gbogbo wọn jọ ń gbé. Ó wá sọ nísìnyí wípé ìwọ ò mọ̀ wípé àwọn ọmọ tiẹ̀ ṣe practice kidnapping. Àwọn ni wọ́n kidnap. Tí àwọn ilé bá wá bọ́ síta nísìn tí wọ́n sọ wípé àwọn head of Fulani Chiefs o ní ilẹ̀ Yorùbá o, àwọn ò mọ̀ sí ọ̀rọ̀ kidnapping, ìwọ náà dẹ̀ ń bá wọn lọ́wọ́ sí, òun bá wọn sọ wípé bẹ́ẹ̀ ni. Ṣé nǹkan ò ti ṣe ẹ̀yin tẹ́ bá ń bìlíìfù wọn ṣá? Ṣé ẹ̀mí yín jọ yín lójú? Abẹ́ gbọ́ wípé àwọn kan wà tí wọ́n ti pa tó padà fún wọn ní extra life tó dá wọn padà sáyé. Tó bá ti wá mọ̀ pé kò rí bẹ́ẹ̀, tẹ̀lé mi wá wo fídíò yìí. Sọ fún yín pé Ọlọ́run á rẹ̀ yín lẹ́kún. Wọ́n ní kẹ́ má sunkún, kẹ́ má fòyà. Pé níbi tí àwọn wà lénìí, àwọn mójútó gbogbo tó ń ṣẹlẹ̀. Pé kẹ́ lọ sinmi, kẹ́ ní ìfọ̀kànbalẹ̀ pé ìjọba àwọn President Bola Ahmed Tinubu wọ́n wà lórí situation tàbára wa. Pé àwọn ọmọ yín pẹ̀lú ògo Ọlọ́run, lágbára Ọlọ́run, wọ́n máa padà láìpẹ́. Láì ṣe kí ni? Láìpẹ́, lágbára Ọlọ́run. Wọ́n dẹ̀ fi yé wa pé
àwọn kan mo rò pé èèyàn méjì àbí mẹ́ta lọ pa a débẹ̀ láti lọ rí àwọn ẹbí wọn a ní rírú ẹ̀ mọ́ Ọlọ́run àforíjì wọn á gbé wọn sáfẹ́fẹ́ rere ọjọ́ á jìnnà síra wọn. Mo ṣe ẹ ṣe mo dúpẹ́ àáfi àsìkò yìí àgbọ̀rọ̀ lẹ́nu NSA wa àti Minister of Defence wá bá a sọ̀rọ̀ ní ṣókí. Àwọn náà wọ́n wà lára àwọn tí president wa tó rán wá síbí báyìí. Ẹ ṣe. ẹjà bàbá Fẹ́mi Gbẹ́jẹbíàmí lẹ́kù dìde sà ẹ kú ìrìnsẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ ra sà ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́ OCSO wọ́n wá gbẹnu bàbá rán wọn ní pbat bàbá Tinubu ló rán wọn kọ́ wá tẹ́lẹ̀ sáwà ọmọ kó o tó ajíire Yorùbá abẹ́ẹ̀rí ni orí ká fọkànbalẹ̀ iná la ṣe wá abẹ́ ìgbọ́rọ̀ tán ní bàbá mú ránṣẹ́ ni ó wọ̀ mí lákìyẹmí ara wọ́n ní bàbá Tinubu sọ wípé ká pẹ̀lẹ́ àwọn rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o kì í ṣe ipá wọn dá wa dá o gbogbo ẹ̀ ló yé àwọn o wọ́n ní pé ká ṣùgbọ́n ká lọ fọkànbalẹ̀ àlórí ìfọkànbalẹ̀ náà láti láyé wa 2023 ẹ̀ ní ká lọ fọkànbalẹ̀ ẹ máa dìbò a máa wọlé ẹ wọlé tẹ́ bá wá sọ wípé ká fọkànbalẹ̀ ń sìn àbí ká rìláàsì náà ẹ má jẹ́ rìláàsì ẹ já máa yí lọ bàbá àlefẹ̀yìn nìkan lẹ̀ sẹ́nu ẹ̀ ẹ wá ní ká tún fọkànbalẹ̀ pé lórí ọ̀rọ̀ insecurity ẹ àṣọ wa ká fọkànbalẹ̀ àti fi balẹ̀ ṣùgbọ́n bàbá ẹ má sọ 1 billion o tẹ́ bá fi lè kó 1 billion fún àwọn ará bíi nǹkan ti dàrú lẹ̀ Yorùbá nìyẹn o ayé ti bàjẹ́ nìyẹn ó máa lè débi wípé tẹ́ bá fẹ́ lọ sí church àbí mosque ẹ máa lọ máa san owó fún àwọn terrorists inú gbó kẹ́ tó lọ sí church débi pé ẹ fẹ́ lọ pàtí wọn ẹ máa lọ máa san owó tax fún wọn ó kù béèyàn mẹ́ta ṣe fẹ́ dúró ní méjì yet I need àwọn èèyàn wa alive I need gbogbo wọn alive àwọn ọmọ àtàwọn obìnrin àtàwọn ọkùnrin gbogbo wọn we need every one of them back home safely ṣùgbọ́n ẹ má jà ṣe mistake pa máa lọ san 1 billion ẹ jẹ́ ká wọ́n ọ̀nà míì torí kó mi má bàa tẹ̀yìn wọ̀gbìn ilẹ̀ kó o tó ajíire Yorùbá lẹ́nu ni o ẹ̀yin tí ọ̀rọ̀ mi ò bá yé ẹ jẹ́ kó yé yín o fídíò mo tún yìí sọ má rèsì GoFundMe kankan fún 1 billion kankan o anybody tó bá gbé GoFundMe jáde mo ń sọ fún yín kò ń ṣe fún àwọn pípù yìí o kò sẹ́nibọ̀dì tó fún ní àṣẹ pé kó lọ rèsì GoFundMe o àwọn ọmọ olóbùkún wọn ya wèrè sórí ìgboro sì wọn máa tàn yín jẹ ẹ̀yin náà dẹ́kùkù ti wáyé ẹ̀tàn ìsílẹ̀ máa lọ sanwó síbẹ̀ lẹ́ máa sọ pé wọn láwọn fẹ́ lọ fi kọ́wọ́ fún wọn nínú igbó ni àwọn tó máa lọ rèsì GoFundMe online wọn ò dénú igbó wọn àmọ́ bí tán wá o ẹ jẹ́ kí gbogbo wa gbọmọ tinú wa káyé ṣe bí sompi o. bàbá tó wá tẹ̀síwájú wípé lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà wọ́n ní bàbá sọ fún wa wípé kò sí ìtàwọn ò rí o wọ́n ní kán sọ fún wa pé àwọn ò ní bojú wa jẹ́ wípé àwọn mọ̀ wípé ìran Yorùbá làwọn àwọn dẹ̀ mọ̀ wípé expectation wa ó pọ̀ látọ̀dọ̀ wọn àwọn àṣọ wa wípé ọmọ ọgbà ni wọ́n ní ṣíṣú yọ nǹkan tó ń pè ní Yorùbá ìjẹ́ kó o tú ajíire wọn láwọn máa fi sí action káwa náà ká ṣe kí ni ká dúró wám bí ọmọ ogun esobe attention to the left dara right ló lọ come back to the middle to the left to the right to the right to the left ìyá Kogi ọ̀rọ̀ ẹ̀rẹ̀ àwọn ọmọ ogun ìyá Kogi ibo náà wà àwọn ọmọ ogun ìyá Kogi to the right to the left attention lọ́rọ̀ kan ṣá bàbá Tinubu láwọn ò ní bójú wa jẹ́ àbó ògbọ́ ó yẹ kọ́rọ̀ ti yé ẹni gbogbo nǹkan tó sọ gbogbo ọ̀rọ̀ kan léèyàn ń sọ tán wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ ká ti mọ bí géèmù yẹn ṣe ń lọ ṣùgbọ́n àwọn wà up to the task láti fèsì wọn bẹ́ẹ̀ káwa náà ká má sùn tẹ̀tẹ̀rẹ̀ ká jí ká múra ká protect ilẹ̀ Yorùbá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ṣì ń béèrè o ibo lowó security vote lọ gbogbo ẹ̀yin gómìnà mo dẹ̀ ń sọ kinní fún wa o mo ń sọ bí eré ẹ̀dẹ̀ máa rò péré ni o ẹ̀yin gọ́fìnà ilẹ̀ Yorùbá
àti àwọn aráàlú ti ń warm up fún yín báyìí. Ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá Alfa ṣé ti rí ìgboro bóyá ń lọ, ṣé ti rí ìgboro bó ṣe ń lọ. Ọjọ́ kan aṣọ ti ẹ̀ dáhùn á blue dànù, kò ṣe kó máa red á blue dànù. Ilé gbogbo yín palace gbogbo ẹ̀yin ọba, gbogbo governor's office, governor's house, gbogbo bẹ̀ la máa dé, gbogbo ẹ̀yin political stakeholder. Nǹkan gan tẹ́ ń fi post yín tẹ́ fi ṣe gbogbo yín la máa ṣàlù pátápátá. Wá ṣèdájọ́ láti ọwọ́ wa fún yín. Àwọn tí nọ́dẹ́nà tẹ́ fẹ́ gbàbọ̀dé wọn fún wa kọ́ wá pa wá tí ò ní kan ẹ̀yin. Àwọn á wá rí nǹkan tá a fi yín dá lára. Wọ́n á wá rí wípé tá a bá fògùn dọ́mọ̀ yẹ ni wò. Ọmọ bàbá ò ní rí ni kó sáwọ́ gbó. Wọ́n á rí wípé àwọn níwèrè, àwa gan ti ní dàgbàna. Àwa kọ ikú o, ṣùgbọ́n ká tó kú rẹ̀rẹ̀ máa rún. Bàbá Tinubu, mo yìí ń sọ fún yín sẹ́ẹ̀. Kò sí bàbá ṣe ṣorí tí náà kí o ṣe. Àwa mọ gbogbo géèmù tó ń lọ wípé nítorí second term yín òun ni àwọn Sultan of Sokoto àǹkó gbogbo wọn pátápátá. Àwọn náà ni gbogbo terrorist yìí. Àwọn ni wọ́n ń bẹ̀rẹ̀ sí ní lò wọ́n láti weaponize ìjọba yín. Gbogbo everybody ló ti mọ géèmù yẹn. Shame on the Northern Caliphate. Northern Caliphate, shame on you. You have nothing to offer Nigeria upon all the political power that you grab. You have nothing to offer Nigeria. You are